ṣe sọ̀rọ̀ sùúrù náà Al-Qur'an bẹ́ẹ̀ ni tọ́ba wọn Ihya Ulumuddin Sheikh Ghazali Hujjatul Islam wọ́n dárúkọ sùúrù nínú Al-Qur'an ní kànnà 70 wọ̀ ní. àádọ́rin ó lé ní ẹ̀dùn àwọn olówó wúrọ̀ mi dápẹ́ 70-something. وكذلك ينقل العلامة ابن القيم الجوزي في مدارج السالكين عن الإمام أحمد رحمه الله الصبر في القرآن في نحو 90 موضعا. ابن القيم نطلع كاتم في مسالك السالكين مدارج السالكين ولا عندنا شروط كتبنا كبيرة هذا 90 times. ثالثا وينقل أبو طالب المكي في قوت القلوب بقوله وقد ذكر الله تعالى في كتابه في كتابه 190 موضعا. ẹ̀ńdọ́rọ̀ ń pè nígbà tó pọ̀ tó wà ní ọ̀pàtàkì àbí ọ̀pàtàkì. tọ́lọ́ wá rí bẹ́ẹ̀ la najaha fi dunya wala falaha fil akhirah. إلا بالصبر. sùúrù làáfi ẹsẹ̀ láti dúró rọ̀. إلا بالصبر في الدنيا. àwọn ṣe sùúrù láyé ní àpàyàdà láyé ní àròjù láyé ní. لا تتحقق الآمال ولا تنجح المقاصد. gbogbo ọ̀rọ̀ ń gbà tí gbogbo ọmọ gbogbo ọmọ bá wọ̀ bí ilé yọrí kò sí bí ilé rí bẹ́ẹ̀. ولا يؤتي عمل أكله إلا بصبر. bákan náà kò sí bí ilé mú oúnjẹ wọn náà kẹyọ gbẹrù kó ló ti bá àti kẹyọ lójú kó faradà. فمن صبر صبره. ẹni bá lè ṣe sùúrù ojú rẹ̀. وفي عدم الصبر لم يظفر بشيء. ẹni bá wá jẹ́ kókò lẹ́ni tí ò bá lè ṣe sùúrù ojú rẹ̀ faradà. àìní jẹ́rìí kẹ̀kẹ́ lè padà kẹ́gun ẹ̀. bí fọ́nmà rí. وكلم من جد في أمره يحاولهم واستصعب الصبر إلا فاز بالظفر. وكل من جد في أمره يحاوله وكل من جد في أمره يحاوله وكل من جد في أمره يحاوله واستصحب الصبر واستصحب الصبر إلا فاز بالظفر واستنجد الصبر واستنجد الصبر إلا فاز بالظفر. وكل من جد في أمر يحاول tí gbìyànjú sapasase lára ń tí wá. wọ́n ti tẹ́sí àbáṣọ́ra ẹ̀sọ́rọ̀. wọ́n á jẹ́ pé alábàákẹ́gbẹ́ lọ bí n tí wọ́n láyé ní sùúrù. ilé ìfowópamọ́ àṣàbí zọ́gọ́rẹ́. àbíkẹ́ ń tọ̀wọ́ dèrè. عليك بحسن الصبر عليك بحسن الصبر في كل حالة عليك بحسن الصبر في كل حالة وما أصابر إلا وما أصابر إلا يروم بنادم وما صابر فيما يروم بنادم وما صابر فيما يروم بنادم. عليك بحسن الصبر sùúrù dọ́wọ́ ẹ lọ́nà tó gbàgbà. في كل حالة ní gbogbo tó ń bá wa láyé ọ́ ṣe sùúrù ni. فما صابر فيما يروم بنادم. ẹnìkan ò ní ṣe sùúrù láyé kó wá kábàámọ̀ gbẹ̀yìn pé sùúrù tí mo ṣe náà kọ́ ni kàtà sọ fún ọ pé bí sùúrù bá pọ̀ jù ìsọ̀yà àdàgbọ̀ nílé yín. طبيعة الطريق الموصل إلى العلا والمجد. àdámọ́ ìgbà àdámọ́ ọjọ́ ọ̀nà tó lè mú yàn dídíjọ́ àti pọ́nlọ́lá àdámọ́ kan bẹ tá àdámọ́ tó ń tọ̀rọ̀ yàn pẹ̀lú ẹ̀. الصبر. aláwọ̀kọ́ ní àní sùúrù. الصبر gbé fún wí kí n sinmi. الصبر مفتاح ما يرجى. الصبر مفتاح ما يرجى. وكل صعب به يهون فاصبر وإن الليالي فربما
أسلس الهارون وربما طوى الهارون فربما أسلس الهارون تصبر وإن طالت الليالي فربما طوى الهارون فربما أسلس الهارون وربما نيل باستبار ما كلا هيهات لا يكون ما كلا هيهات لا يكون الصبر مفتاح ما يرجى الصبر مفتاح ما يرجى kí n tó bá ṣàgbélé láyé atọkùnrin atọbìnrin ọ̀rọ̀ máa bí lé ọkọ wọn á lóun ti débẹ̀ ti pẹ́ bóyá ṣẹ́jú kan tó kù tọ́lá wọn ṣe fún wọn náà lọ jáde o àsọ́bùrù mẹ́fútáhù máa yọ̀rọ̀ já sùúrù ní kọ́kọ́rọ́ tá a fi débi tá a lọ. وكل صعب به يهون وكل خير به يكون وكل خير به يهون وكل خير به نسيك وكل خير به يكون وكل صعب به يهون وكل صعب به يهون وكل خير به يكون وكل خير gbogbo pẹ̀lú gbogbo rere gbogbo tí ń jẹ́ rere bíi ẹkún pẹ̀lú sùúrù a máa di rọrùn وكل صعب gbogbo tó lè bí ojú ẹja tó lè bí bàtà rere bíi يهون àdìntọ́rọ̀ ọba náà sùúrù sí. فاصبر وإن طالت الليالي ọdún ni tọ́ba pẹ́ títí tọ́lọ́wọ́ tètè ṣe ń tán fẹ́ má fọwọ́ jánu má pọ̀ ṣe má ọlọ́wọ́ ṣe é ṣàgídí sí. فربما طوى الهارون orí tó lé ó lè padà wá gba ó lè gbàfà fún ọ. وربما أسلس الهارون فربما أسلس الهارون ẹni tó lè bí ojú ẹja ni ó lè padà wá di ntọ́rọ̀. فربما نيل باستبار ما كلا هيهات لا يكون. sọ̀rọ̀ tí o lè ṣe ó lè di ọrùn. Mustapha ìgbẹ̀yàdùn ọ̀ndà baba Latifa ọ̀ndà bí ó bá wà kọ́ máa sáré bọ̀ jẹ́rìí bóòlù mi náà ti bẹ̀rẹ̀ abẹ̀rẹ̀ lérí ló lè bí ojú ẹja ọ̀rọ̀ ká ọmọkùnrin tí mo pè ń la wọ́n ní kí n já lọ bá àwọn àfa àdúgbò wa kábẹ̀ wọn kí wọ́n gbà mí wọlé torófin tí wọ́n ṣe ń jọ́nà ní sáré ni pé ẹnìkan ṣe súná ẹnìkan ṣe ìyàwó ẹnìkan ṣàdúrà ẹgbẹ́rún pé wọ́n tó lè wọn n ò sí lẹ́sẹ̀ kan tí mo ṣẹ̀dú pé mo dálé kí ó lẹ̀ lọ. wọ́n èkúta ara wọn bẹ́ẹ̀ àwọn ọ̀fẹ́ wí máa ní sàbẹ̀ máa fọ́ bòmí lẹ́nu wọ́n àti ní máa wí àtàrí kò wọ́n yìí dọ̀nà sàn. ìtọ́ máa tẹ́ ẹ padà àwọn náà tuntun fẹ́ tí kọ́ ọ̀rẹ́ àmà pálọ̀jọ̀ wájú bàbá tó. wọ́n fún lẹ́sìn ìjọ náà yìí pé kẹ́yìn. gbogbo àwọn ẹni ọlọ́run tọ́tọ́ wa wọ́n rí ṣe dáadáa tó bá níjọ́ tà ń bẹ lọ́dọ̀ wọn. bàbá sẹ́kì Islam yàrá kan kó tó pọ̀ báyìí wọ́n ń gbé kó tó pọ̀ báyìí ẹ gbọ́. àbí ọlọ́run ló kọ́ àfa ọlọ́run ló lè ka Kùránì tí bàbá yẹn ké yàtọ̀ fún ìtàn ké papọ̀ tóun lè ká ké Allahu Akbar. ọ̀rọ̀ àwọn àtàwọn sì ní. wọ́n ní masalo làálà ṣé ọ̀rọ̀ àwọn ọ̀bẹ̀rẹ̀ ní pẹ̀lú rọrùn kọ́ra àwọn bá wọn ṣe Kamaludin asanala akibatu fil umuri kulliha. àwọn àròpọ̀ àpapọ̀ là ń fi ń kun àti làákàrí wa bó ti mọ bàbá òdì yàrí ọlọ́run sì rọrùn fún bẹ́ẹ̀ ló wá bẹ̀rẹ̀ ayé wọ́n bá bẹ̀rẹ̀ pẹ̀lú rọrùn kò ní pẹ́ tó wà ní. wádìí wò bàbá ti lo èkó ìrí odidi Ramadana délẹ̀ tí òṣèré mọ́tò lọ́rin. wọ́n bèrè ní amànàdí kùtù bí kàdàmẹ́ ní sábì tẹ̀tẹ̀. aláwí bẹ́ẹ̀. ọmọ mọ́tò lọ́rin. bẹ́ẹ̀ kọ́ ní kọ́kọ́ rí wọ́n rọ ọdún nì náà ni bí wọ́n bá ń gbé wọn ní bẹ́ẹ̀lì tó ọba ló pọ̀ jù ọlọ́wọ́ sí kọ̀ǹkò ọmọ àgbà tó jìyà. Gàrí lórílẹ̀-èdè ní ọlọ́run mi ń gbádùn. Àtàtì mú gàrí rí. Allahu Akbar. Bàbá ṣe Adam. Wọ́n ní nígbà táwọn ń bẹ lápàtẹ mẹ́ta dáhùn sí wá sí lágọ̀ọ́sọ̀ bí. Àtọwọ́ tébùlù, àtọwọ́ gáàsì láìtì, àtọwọ́ síà sílẹ̀ mẹ́ta àbọ̀ ní àwọn ọ̀tọ́ wá ní rí sẹ́pẹ́.
tá a bá sì kíìdì tán a máa dúró lé bàbá ajímọ́tò ká à ń dúró bẹ̀ nígbà tí èèyàn ń kásẹ̀ báyìí bàbá òkè kékeré alámẹ́ta bàbá wa sọ̀tàn pé ńdọ́ta nǹkan márkàsì lọ́wọ́ ayọ̀ ra símẹ́ǹtì bàbá yìí ní sọ pé màá ní musa fẹ́ gbé símẹ́ǹtì àpò kan ni màá ní bẹ́ẹ̀ ni a ní ẹgbẹ́ fún bí ó bá sá lọ ẹ wá mú mi ṣé adama kan náà ní kí sẹ́nu mi wọn náà làwọn bílíọ̀nìyà bíi méjìlá wa dún wájú ẹ̀ mo wà ń bẹ̀ ni wọ́n sọ fún bàbá yìí pé sínà fún akánáwó wa fún ọ pátápátá bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀. ẹ̀yin ọmọ lọ́gbọ́lọ́gbọ́ ọmọ kéwòn ni ẹ̀yin ò fẹ́ ṣe ẹ̀tẹ̀ láwọn kàtá ẹ̀ wá ń gé ọwọ́ ọlọ́wọ́ eré eléri orí òkú ti tán sáré báyìí wọ́n ti tó sí kùn tán. ọlọ́run ẹni tí ń gbàngbọ́ ẹlòmíì kọ́ á ṣe wípé àwọn táwọn máa wó orí òkú yìí wọ́n á tó tẹ̀sí báṣán àwọn súfì là ń bọ̀ súfì kọ́ ó lè ní o. ọmọ àlẹ́ wàá sọ yọ wọn àárọ̀ yìí ṣé kéwù lè ti máa rí yìí aláwọ̀ àwọn àti mọ̀ pé náà làwọn lọ náà kò sọ fún táwọn lè dà àwọn àdúgbò wọn ń wẹ́ ní kúnra ẹ gbọ́ àǹgọ̀mọdé lọ́wọ́ kó náà dún lórí àtàrí jẹ èyí tó mọ kéwù dáadáa yìí ìkànnì òun gbẹdẹ dùbà àdìlọ ọmọ àmọ owó ọmọdọ wà á fà àpòpá yìí kò tí ì pẹ́ tí sẹ́wù tọ́wọ́ òun dúdú ara ẹ̀ mọ́ àbí bó ṣe lọ fẹ́ lọ bẹ́ẹ̀ ọlọ́run ní jẹ́. wọ́n kí náà rí lára eléyìí lójú inú ni bàbá wa mẹ́ni ọdí Allah ta'ala nù bàbá wa kí mi lé kéńdọ̀ kan bàbá wa ní gbàdé mo fẹ́ tọ̀ ṣe é kó ṣe tẹ́sí mu ọlọ́run á jẹ́ ń páàsì ń wọ́n á pe wá láti èmi náà wá gbàdé tẹ̀lé àwọn adẹ́kùlé ó ní wọn ò pé wọn tọ̀ tẹ́lẹ̀ ọ̀dà kan mọ̀ mo fẹ́ bọ̀ sọ̀rọ̀ ni ṣáìdù sọ ọmọ tó lọ sí ìlú rí mo lọ́nà ń járe ń pẹ́ mo ní ẹ̀dá kun ẹ̀ bá ń bẹ̀ lọ́hùn kí n mọ kí wù mí ó ní má lù bẹ́ẹ̀ mọ́ ta ni nínú irú wa tí ò fẹ́ bírú rẹ̀ Allahu Akbar bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sún mọ́ nǹkan púpọ̀ kò ní mà ẹ gbọ́ kẹ́lẹ́ bẹ́ẹ̀ bà lọ́wọ́ kí ni wọ́n ní èwo ni ò ní tọrọ bẹ́ẹ̀ ti rí bírèèni ilẹ̀ fi tètè máa kéwòn ni àbí wọ́n sínà fún yín. báwa gbé ń jẹ́ ọ̀nà tó rú ẹ̀rìn ń gbé wáṣọ yẹn pàtì ní ẹ̀sìn lè ṣépè mú fún wa tó bá àwọn mẹ́rin ṣe fẹ́ síbi 70 years lọ́dọ̀ àbá àti ọmọ dáadáa dùn. ilé ìrù tí a rí ẹ fẹ́ pa nítorí ẹ nánu. àwọn ẹni sì ní ẹ máa kí lọ́dún mẹ́rin ẹ̀rí ẹ̀ ti ya kàtá lọ. ọlọ́tọ̀ ádámà fún láṣìírí kàtá wá fún láṣìírí ọ̀dẹ̀ aláìgbọ́ Yorùbá. Kabirullah Allahu Akbar. Asabiru sùúrù daruratun linnasi amata. Ẹ̀yẹ́ gbọ́. Bàbá àjẹkẹ́. Ẹ̀yẹ́ gbọ́. Bàbá àjẹkẹ́ bèrè. Bàbá àjẹkẹ́ bèrè. Kọ́ àjẹkẹ́ bèrè lè ọ̀sẹ̀ sùúrù. Ìjọ ọ̀dẹ́lẹ̀ igbó ló tètè mọ̀ torí aburú wọn ikọ́ yẹn yìí. Ẹ̀gbọ́ bẹ́ẹ̀ a bá dọ̀lù dáadáa níbi igbó tó mẹ́ta ti tó mọ̀ àmú nígbà àkọ́kọ́ ní ewu kọ́ dọ́kejì kọ́ wọ̀ ní tó nǹkan tó bá di dọ́kẹta. ẹja nizam ọ̀dà ẹ̀ wò nizam ẹ̀ wá ti pariwo ẹ̀ nígbà mi mà kéde tí mo mú dání iṣẹ́ ẹ lè ṣe àlèṣe ẹ̀mí lè ṣe àlèṣe lẹ́yìn náà lè ṣe ara o ẹ̀yin òbí sẹ́yìn lè tẹ́lẹ̀ sọ ò lè ṣe ta ni ó kọ́ bá àti ìbàjẹ́ kò sábà ní ìbàjẹ́ sí yóò rọ ọ̀nà méjìlá tó lè gbà bàjẹ́. pèsè làmàlà ní pátá nǹkan bíbàjẹ́ ni ó yín sí tó tún ṣe òyìn sí ẹni bá tún yín sí ẹ má kó yín àwọn kéré. àtiwọ́n náà àṣọ̀bùrù dọ̀rọ̀ tó lè ní àṣà àmọ́tà wọ́n yarí máa lọ́wọ́ ọlọ́run tí mo máa tó ọ̀rọ̀ yẹn kẹ́kẹ́ kálukọ́ ní sùúrù tún láti sí ni. wàlẹ̀ mọ́ mi ní iná ká sà. pàápàá jùlọ ọ̀dọ́ ẹlẹ́ gbọ́dọ̀ ń gbọ́ tí wọ́n tiẹ̀ wọ́n tún di dóńlẹ̀ níyànà ọ̀tọ̀. qala ta'ala. ẹ̀gbọ́n tọ́lọ̀ wọn bá lè jẹ́ láwí ni. khalaqna al-insana min nutfatin amshajin nabtalihi. ọlọ́run lọ́wọ́ ẹ̀yà dá láti bí nǹkan nìtọ́ mísì máa wà tó ní àtẹ̀jà tí wọ́n gbẹ̀ àwọn adáwò àṣẹ ó jiná àti sàlẹ̀ òní wọn tí wọ́n dá ń bẹ àdáwò tọ́wọ́ ní àdáwò ìkọjú nínú wọn ti gbé lọ́tí wá. laqad khalaqna al-insana fi kabad. ọlọ́run ní pàápàá ó tún búra pẹ̀lú náà àti kọ́dí àti ọ̀dà àti
ṣé dáadáa mẹ́tò sí àti gbogbo ẹ̀yin lè ẹ̀yin mọ̀dúrún àti gbogbo ẹ̀yin mọ̀gádàmí àti gbogbo aṣíwájú. Afáàní ابتدى نظام الكون أن يكون له أعداء يمكرون بهم. ìdájọ́ ayé ti bá sábà ti ti gbọ́ ọlọ́dọ̀ fún ara yìí gbọ́ ọwọ́ máa dábọ̀ wọ ẹni ọlọ́ọ̀bá àwọn mi ní àwọn àtàkàtọ́ máa tẹ̀tẹ̀ sí wọn tó yà sí ẹ̀yẹ bọ̀dọ̀ ní. ويكيدون لهم. àtàwọn bá máa tẹ̀tẹ̀ sí wọn ayé fúnra rẹ̀ nínú ìdájọ́ ló ti bá sábà pé wọ́n ṣe bẹ́ẹ̀. ويتربصون بهم الدوائر. àtàwọn bá máa sọ káàkiri gbogbo ọ̀nà gbogbo ẹ̀rọ tó bá gbàdí ẹ̀yọ̀sí tó bá gbà yí ẹ̀yọ̀sí tó bá dúró bí ẹgbẹ́. لذلك nítorí bẹ́ẹ̀ جعل الله لآدم إبليس. ẹ̀rí àbájá ọlọ́run ọ̀bálẹ̀ ọlọ́run jọ́nà ọlọ́run ìtọ́bi sọ̀tà tiẹ̀ ní oṣù ìbísí ló so mọ́. fìràwọn àti ẹnu. wàlẹ̀ Ibrahim Namruz. àwọn ẹni Ibrahim náà ọlọ́run ọ̀dọ́ náà ní kunurukọ́ náà lọ́tà tiẹ̀ ó fi Namruzu tì lẹ́nu kó máa bá a pè é. wàlẹ̀ Musa fìràwọ̀. ó fi Musa ó sì fìràwọ̀ lọ́tà tiẹ̀. ó kọ́ wa ní àtọ̀ kó wá ní òní ìbílẹ̀ ọ̀nà tiẹ̀ láyé tọ́ba ti wáyé ọ̀nì tiẹ̀. báwo bá ti ní tiẹ̀ mọ́lẹ̀ tiẹ̀. fìràwọ̀ náà tànábì ní Abuja ni. ẹ̀yin ẹ̀wọ̀n tó tú òpèlè ànábì. Arabi pèsè Arkam bùn abilẹ̀ Arkam al-Makhzumi. wọ́n bẹ̀ bẹ̀ wúwo. Arabi wa mú màá wá yí pé Kùránì bó ti dáa tó yìí káàtì ẹ̀rẹ́ nìkan kó gbìyànjú kó ké. Alamasima ya awula ikufa jahra. Kó ké sétí àwọn kèbèrí ní gbangba bá ti wà ń gbangba yìí. Abdullahi bin Mas'ud wa ni ẹ̀dá fún ẹjẹ́ mi ó lọ ké fún ha asa yìí bẹ́ẹ̀ làwọn sábẹ́ bá kú sẹ́yìn sẹ́yìn fẹ́ẹ́ rí dùnyàn púpọ̀ wọ́n kà bẹ́ẹ̀rẹ̀ gbàgàlà ni kí arẹ́rìn sí anábì ti mọ ìdí ẹ̀rí wọn anábì ní bẹ́ẹ̀ ni anábì ti mọ pé ìta Abdullahi bin Mas'ud ìta náà tẹ́ pọ̀ ìta yẹn ni wọ́n á rò pé ìwọ́tọ̀ ní gbẹ̀gbẹ̀ yìí ọkà kan gbọ́n ni anábì wa ní èsì tá anábì fọ̀ ló fi lẹ́ẹ̀fì mọ̀ pé mọ̀tí ń bẹ́lẹ̀ mi wọn anábì wa ní dhalika al-fakhs ìtọ́tẹ́ wọn ni afqalu inda Allah yawm al-qiyamah min Uhud. ìtọ́ náà wọ́n lọ sùn wà níjọ́ pé ní al-qiyamah ju òkè Údù lọ. lọ́ba lọ pẹ̀lú kátẹ́rìn lọ́ba gbòǹgbò kátó gé kánbí kábà lọ́ba kálù Kùránì. Abuja lè bá gbọ́ tání ní Abdullahi Mas'ud. wọ́n ní ẹ̀jẹ̀ gbalẹ̀ lọ́ba súnmọ́ lọ́ba lọ létí lọ́ba fi tí ẹ̀yà gbígbà tí ẹ̀yà gbígbà. ẹ̀jẹ̀ tu ọ̀rá gbé ẹ̀ka lọ́ba àwọn jàmáà rẹ̀ nù lé mi wọ́n ti ń ṣe Islam. àwọn sáré wa ní ntàndé ọ̀tá fi ní ọmọ lọ náà nù owó ṣiṣẹ́ ọ ní ẹ má bu mi bó bá tún dọ̀lẹ́ ẹ tó ń yàn mí etí mi tí mo ya tó ya òkú mi ṣé wọn sá ti kálùpá ni wọn ti gbọ́ náà ìwọ tí nǹkan ṣe ní Islam pé ẹ lọ pé nǹkan ká ṣe ẹ má tẹ̀lé lòdì náà ẹni tó ṣe ẹ lọ́ máa kéwòn níbẹ̀ ẹ lọ́ máa ilé kéwòn rẹ̀ ńgbà sọ̀rọ̀ ń bá wa lérí ọlọ́run ló máa yẹ ọmọdé wọn mú kú àmọ́ àwọn tó ṣẹ́kù tí èmi bínú gbà náà máyà ń fọwọ́ náà sàfàyà mú kóso fèlè àárín wàá máa sàbádù fàyà sábò dùfà ẹnìkan wá ń dé oní oníṣọ́ bínú mo nítorí pé ọgbà ọmọ kéwì ọgbà mẹ́ẹ̀ẹ́dógún náà tó gbà ní tàbùsí tí wọ́n já àfa àlàyé lónìí. Kul tuzalik yes of course kì í ṣe pé mo ṣe pè fún ọ sẹ́yìn mọ̀ pé mo ráyè tiwọn ẹgbọ́ àmọ́ irọ́ ni wọ́n ń já ẹnìkan ìjó dodo ọkàn mi balẹ̀ pọ́nmọ́ tí n bá kọ́ kí ó kó lọ gbogbo ibi tí ó bá lọ níjọ́ tá a fà kàn ṣe rángọ́ àwọn apàdé ọmọ kí ó púpọ̀ ẹ ti gbọ́ mo wá bí mo ní nígbà tó ń sọ nítorí kó kété rẹ̀ ó ṣe síwájú ó ṣe sẹ́yìn ó dìgbà alátẹ ó dìṣẹ́ ó fẹ́yìn tó wáyé pé bẹ́ẹ̀ ló ṣe ń gbà wọ́n ń hu ní wọ́n ń gbẹ́rẹ́ ìsàrè tó ṣe báyìí tí kò ní gbèrègbè àmọ́ ń gbọ́ ọwọ́ ẹ̀fọ́ tẹ̀ kàtà ṣe yíra ìyá sọ báyìí ẹsẹ̀ wọn ò lè wúlò mọ́ wọ́n ní ń gbà tó máa kéwì lọ́dọ̀ rẹ̀ ṣe fáìlì mi